lẹ́ níbi ìyóhùn tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ níléeṣẹ́ Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta lágbára Ọlọ́run bá ní súra wa o láṣẹ Èdùmàrè abala ẹ̀dọ̀kìrò yẹn náà láwà nírọ̀lẹ́ òní níbi tó jẹ́ wípé àwọn ìròyìn tẹ́ bá pàdé lójúmọ́ ọ̀la àwa lákọ̀ọ́kọ́ máa sọ fún yín Mùrísí Kolúwa tó sì lórúkọ tèmi o Àjìyára Màlífà àgbọ́ ra máròyìn dé nírọ̀lẹ́ òní mí nìkọ̀kọ́ ni mo wà lápá bíi. Ọlọ́run ọba Elédùmarè ìwọ ló ń fi adùn sí ọ̀rọ̀ oyin tí gbogbo èèyàn tí wọ́n fi ń fẹ́ oyin sí adùn Ọlọ́run ọba má fi adùn má fi dá wa lágara o gbogbo wa pátápátá adùn ni kò jẹ́ kó máa gbé inú ayé gbogbo wa ẹ tún kúrọ̀lẹ́ ní gbogbo ibi tẹ́ ti ní àǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ rédíò adùn Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta ẹ̀dọ́kì ìròyìn èyí tẹ́ ti ń dúró dè òun náà láti kódé yìí Adéwálé Elégbèdéwálé Kádàrá lórúkọ mi. Ó dé jẹ́ ń bẹ̀rẹ̀ ìròyìn náà lápá ọ̀dọ̀ tèmi níbi lórí ètò ìdìbò ọdún 2023 léyìí tó ń kọlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n lágbára Ọlọ́run bá yóò bá wa láyọ̀ wọn àlàáfíà o lórí ètò ìdìbò ọdún 2023 ọ̀mọ̀wé Akínwùmí Adésínà eléyìí tó jẹ́ ààrẹ fún ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ tá a mọ̀ sí African Development Bank ló ti tètè yára rẹ̀ sọ́tọ̀ lórí ètò ìdìbò sí ipò ààrẹ lọ́dún 2023 Adésínà nínú ìfiléde léyìí tó jẹ́ wípé fúnra rẹ̀ ló buwọ́lù níbẹ̀ ló ti ń sọ wípé orí òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun lórí bí wọ́n ṣe gbárùkù ti òun pàápàá jùlọ tí wọ́n ń pè lọ́tún lọ́sẹ̀ ó ní ìpè náà pọ̀ débi wípé ó tó ìgbà kan mọ́ wọn ò fẹ́ lè gbé aago ó ní mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ẹni kí n díje wá sí ipò ààrẹ lọ́dún 2023 ó ní mo mọ̀ lóore eléyìí túmọ̀ sí wípé ẹ kà mí kún ẹ sì rí i pé mo lè ṣe ìdí tẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pè mí kiri ní gbogbo ibi tí mo bá ti wà ó ní ṣùgbọ́n kìnì tó bá di lójúmọ́ ọ̀la ẹ ó gbọ́ ìròyìn síwájú sí lórí àjìmúná. mi ò ní lérò láti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ o kì í ṣe mi ni mo sọ bẹ́ẹ̀ bí kò ṣe Àbárìbè ló sọ eléyìí bẹ́ẹ̀ àdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Abia ìyẹn aṣòfin àgbà Èyínnáyà Àbárìbè ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ gbáà òun ni àwọn kan tí wọ́n ń gbé káàkiri o wípé òun fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ìyẹn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Àbárìbè sọ pé kò sí nǹkan tó jọ eléyìí rárá àti rárá ni Àbárìbè eléyìí tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Abia náà ó wá sọ fún ìwé ìròyìn Vanguard wípé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú àhesọ ọ̀rọ̀ eléyìí tí àwọn kan ń gbé káàkiri wípé òun fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ o Àbárìbè ló sọ eléyìí látàrí bó ṣe ń pẹ̀lú báwọn díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Uchenna Awom ló gbẹnusọ fún Àbárìbè wípé Àbárìbè kò ṣetán láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP o ẹ ó máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lójúmọ́ ọ̀la. Eléyìí ló ń sọ wípé ìpàdé gbòógì kan máa wáyé láàrin Ortom àti Jonathan lólùlú lẹwa l'Abuja gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday la gbọ́ wípé gómìnà ìpínlẹ̀ Benue yẹn Samuel Ortom àti ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn Goodluck Ebele Jonathan lónìí ni wọ́n ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe lólùlú lẹwa l'Abuja yẹn nílé Goodluck Ebele Jonathan tá ò bá gbàgbé Ortom ló ti fi ìgbà kan jẹ́ òṣìṣẹ́ pọ̀ pẹ̀lú Jonathan nígbà tó sì wà nípò ààrẹ wọ́n ní Ortom jẹ́ alákòóso ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ okòwò àti ìdókòwò àti alábòjútó fún iléeṣẹ́ ọba ilé tó ní sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú gẹ́gẹ́ bí àwọn akóròyìn jọ bí wọ́n ṣe fìdí ìròyìn léde wọ́n ní ìpàdé náà ló lọ fún bí 40 ìṣẹ́jú ó lé síwájú dáadáa àwọn tẹ̀síwájú wọn ní lẹ́yìn òrẹ́yìn àwọn fi ọgbọ́n béèrè ohun tí ó ṣeéṣe kí ìpàdé náà tó jẹ́ alátìlẹ̀kùn mọ́ríṣe láì jẹ́ kí oníròyìn kankan kó súnmọ́ ibẹ̀ kó wáyé àwọn tẹ̀síwájú wọn ní ó ṣeéṣe o kó jẹ́ bí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP yóò ṣe jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2023 tó ń bọ̀ lọ́nà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ẹni tí ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn akọ̀ròyìn tó wà níbẹ̀ ṣe fi ọgbọ́n béèrè lọ́wọ́ ẹni kan tó jẹ́ akọ̀wé sí Ortom ìyẹn Nathaniel ni wọ́n sọ wípé ó ní ìpàdé náà kò lè dá lórí bí wọn yóò ṣe ètò ìdìbò ọdún 2023 tí ròyìn bá jáde lójúmọ́ ọ̀la lórí àjìmúná ẹ ó gbọ́ síwájú sí i. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti fún Magu ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn 6 míì ní ìgbéga lẹ́nu iṣẹ́ o. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Police Service Commission PSC ni wọ́n ti buwọ́lù John Ogbonnaya Amadi fún ní ìgbéga sí ipò Substantive Deputy Inspector General of Police Sama Bala Senchi gẹ́gẹ́ bí Deputy Inspector General of Police
àti alága àjọ tó ń rí sí ìwà ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ lórílẹ̀‐èdè yìí Economic and Financial Crimes Commission EFCC ìyẹn Ibrahim Magu pẹ̀lú ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ngozi Ọ̀nàdẹ́kọ̀ gẹ́gẹ́ bí Assistant Inspector General of Police. Magu tó jẹ́ wípé ó ti ní ipò àgbà nínú iṣẹ́ ọlọ́pàá tó wà náà ló ti pàdánù ìgbéga méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sẹ́yìn. Àwọn ọ̀gá ọlọ́pàá míì tí wọ́n tún gba ìgbéga lẹ́nu iṣẹ́ ni Abraham Egong Ayim, Òkunlọ́lá Kọ́lá Kamaldeen, Andrew Amigeme, Akira Mohammed Yunus, Celestine Amechi Elumelu àti Danladi Bitrus Lalas. Lẹ́kùnrẹ́rẹ́ ẹ ó máa gbọ́ bó bá di ní àjímọ́ná lọ́la. Àwọn ẹgbẹ́ ASUU ẹ̀ka ti ìpínlẹ̀ eléyìí tí a mọ̀ sí ilé ẹ̀kọ́ gíga Ambrose Ali ni wọ́n mà ní wọ́n ti ṣe ìwọ́de alálàáfíà nínú ọgbà ilé ẹ̀kọ́ Ambrose Ali náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, wọ́n ní ilé àwọn ẹgbẹ́ ASUU tilé ẹ̀kọ́ gíga ilé tó wà ní Ambrose Ali ẹ̀ka ti Akpoma ni wọ́n ní wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn o níbi tí wọ́n ti ń pariwo wípé ẹ má gé owó oṣù wa o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, wọ́n ní ìwọ́de náà lọ lóní fẹ́rẹ́fẹ́ àti wípé wọ́n ṣe láláriwo. Wọ́n ní lẹ́yìn tí wọ́n ṣe ìwọ́de náà tán ni wọ́n lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ adelé ọ̀gá ilé ẹ̀kọ́ náà níbi tí wọ́n ti ń sọ fún wípé wọ́n ní àwọn mọ̀ pé ìgbésẹ̀ eléyìí tí wọ́n fẹ́ gbé láti gé owó àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ gíga náà ó jẹ́ lè tí àwọn ikọ̀ tó mójútó ọ̀rọ̀ òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gíga náà gùn lé. Wọ́n ní ṣùgbọ́n ìdí táwọn ṣe ń ṣe ìfẹ̀hónúhàn ojú wípé àní kó má gé owó àwọn torí èyí tí wọ́n sì ń fún àwọn tẹ́lẹ̀ gan kò tí ì tó nǹkan kan káṣẹ̀ má wá sọ wípé kí wọ́n wá ní wọ́n tún fẹ́ gé owó náà. Ìdí tá a ṣe ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà ni wípé à ń kì yín nílọ̀ kẹ́kẹ́ dẹ̀yìn lẹ́yìn ìpinnu tẹ́ ẹ ṣe wípé ẹ fẹ́ gé owó òṣìṣẹ́. Ìròyìn eléyìí tó kàn yìí ló máa ń ṣe ni ní àyín o látàrí bí àwọn agbébọn kan bí wọ́n ṣe kọ ìwé ránṣẹ́ sí àwọn ìjọba ìbílẹ̀ 9 wípé àwọn máa ń bọ̀ láti wá kọlu àwọn ìjọba ìbílẹ̀ 9 náà ní ìpínlẹ̀ Anambra o. Àwọn agbébọn kan ni wọ́n ti kọ ìwé àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn ìjọba ìbílẹ̀ 9 ní ìpínlẹ̀ Anambra báyìí wípé àwọn yóò máa kọlù wọn láìpẹ́. Àwọn ìjọba ìbílẹ̀ 9 náà ni Ihiala, Agwata, Gúúsù Nnewi, Àríwá Ọ̀ka, Gúúsù Ọ̀ka, Àríwá Ìdẹ́mìlì, Gúúsù Ìdẹ́mìlì, Gúúsù Òrùmbà, Àríwá Òrùmbà àti ìlà oòrùn ìpínlẹ̀ Anambra. Nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn agbébọn náà tí wọ́n fi ránṣẹ́ ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn elétò ààbò láti wà ní ìgbáradì de àwọn ní ilẹ̀ Biafra. Bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé àwọn ò ṣetán láti gbọ́ àròyé kankan lákòókò yìí o kí àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n kí wọ́n tọ́jú òyìnbó wọn pamọ́ kí wọ́n sì wà ní ìgbáradì fún ìjà ní lákòókò yìí o. Kọ́lọ́run ọba Elédùmarè kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o. Ẹ káàbọ̀ padà. Ilé ẹjọ́ gíga lẹ́yìn tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ló ti sún ìgbẹ́jọ́ síwájú sí ọjọ́ 4 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ẹjọ́ náà ni wọ́n sọ wípé ó jẹ́ ẹjọ́ ti gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí yẹn Ayọ̀délé Fáyọ̀ṣe lórí ẹ̀sùn ìṣòwò ìlú kúmọkùmọ tí àjọ tó mójútó ìṣòwò ìlú kúmọkùmọ fi sùn lórí ọ̀rọ̀ owó tí wọ́n ná ó lé ní mílíọ̀nù 6. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, wọ́n ní ìdí tí wọ́n ṣe sún ìgbẹ́jọ́ náà ni wípé wọ́n ní olùjẹ́jọ́ ẹni tí ó jẹ́ ẹlẹ́rìí olùjẹ́jọ́ òsì nílé ẹjọ́ Ìdírè tí ìgbẹ́jọ́ náà tí wọ́n ṣe sùn síwájú sí ìròyìn yìí ó ju báyìí lọ tó bá di lójúmọ́ ọ̀la tó bá jáde ẹ ó gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi náà ló ń sọ pé ẹni tó jẹ́ alàgbà lórí ọ̀rọ̀ Samuel Deborah alàgbà Adébóyè ó ti sún ìsọjí ìta gbangba kan tó yẹ kó wáyé ní ìpínlẹ̀ Sokoto síwájú sí ìgbà míì. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ ìràpadà ìyẹn General Overseer Redeemed Christian Church of God alàgbà Enoch Adébóyè ló ti sún ìsọjí ìta gbangba kan tí wọ́n pè ní Light Up Crusade tó yẹ kó wáyé ní ìpínlẹ̀ Sokoto ní ọjọ́ 16 àti ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2022 tá a wà yìí síwájú sí i látàrí ìṣekúpa eléyìí tí wọ́n ṣe fún ọmọ ilé ẹ̀kọ́ gíga ti Shehu Shagari kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Deborah Samuel fún láti fi bu ọlá fún ọmọ yìí. Alàgbà Adébóyè ó ti wá fi sórí ẹ̀rọ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ wípé ní látàrí ikú Deborah Samuel yìí o ètò ìsọjí ìta gbangba yìí kò ní lè wáyé mọ́ ó tún di ìgbà míì ṣùgbọ́n ìgbà míì tó wá jẹ́ ní alàgbà Adébóyè
kò tí ì sọ ò ṣùgbọ́n ó ti sún síwájú ẹ ó máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bó bá di láàárọ̀ ọ̀la. àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú ti sún ayẹyẹ ọdún 62 tí wọ́n fẹ́ ṣe síwájú látàrí nǹkan tó ṣẹlẹ̀ ní Kano gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn yìí múlẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday la gbọ́ wípé tó jẹ́ alukoro ikọ̀ ọmọ ogun ojú òfurufú yẹn Edward Gabuet òní ló ti sọ ó ní ìdí táwọn ṣe sún ayẹyẹ náà kò ṣẹ̀yìn ọ̀rọ̀ eléyìí tó ṣẹ̀ ó ní ayẹyẹ tó yẹ kó wáyé ní ọjọ́ 19 oṣù karùn-ún sí ọjọ́ 22 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí ló jẹ́ wípé àwọn ti sún síwájú látàrí ìbúgbàmù àdó olóró eléyìí tó ń ṣẹ̀ ní Kaduna àti àwọn ìṣẹ̀lẹ̀ míì eléyìí tó ń ṣẹ̀ lágbègbè náà lọ́wọ́lọ́wọ́ ó ní ààrẹ Muhammadu Buhari ló yẹ kó jẹ́ àlejò pàtàkì ọjọ́ náà ó ní ṣùgbọ́n nítorí wípé àwọn nǹkan tó ń ṣẹ̀ nínú ìpínlẹ̀ náà làwọn ṣe sún ayẹyẹ ọjọ́ náà sí ọjọ́ 21 sí ọjọ́ 23 ó ní àwọn sún ayẹyẹ náà láti sí ọjọ́ 21 sí ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tá a wà yìí ó ní tó bá ti di ìgbà náà àwọn bí Ọlọ́run kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kó ti rọlẹ̀ náà ó ní tó bá di ìgbà náà àwọn yóò bẹ̀rẹ̀ ayẹyẹ ọdún 52 táwọn fẹ́ ṣe. lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì àwọn àjọ ASUU àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ondo Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn wọ́n máa ṣe ìwọ́de àwọn arìnrìn-àjò lójú ọ̀nà márosẹ̀ Ṣàgámù sí Bìíní àti Àkúrẹ́ sí Iléṣà ló jẹ́ wípé agbára káká ni wọ́n fi ráyè kọjá ní àwọn ojú ọ̀nà wọ̀nyí níbi tí gbogbo àwọn ọ̀nà náà tí ó ti dí gágágá látàrí bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe dí àwọn ọ̀nà náà tó jẹ́ ojú ọ̀nà márosẹ̀ yìí pa wípé kò sí ẹni tó máa kọjá fún ìwọ́de lórí ìyanṣẹ́lódì àwọn àgbáríjọ àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga ìyẹn Academic Staff Union of Universities ASUU gbogbo àwọn onímọ́tò àti àwọn arìnrìn-àjò ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà àwọn náà pẹ̀lú ṣe alábàápàdé irú nǹkan báyìí tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí àwọn náà ń fariga wípé àwọn ò mà nígbà o ní ìpínlẹ̀ Ẹdó ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ gíga ti Benin ìyẹn University of Benin UNIBEN ni wọ́n tún jáde ní ọ̀pọ̀ yanturu kódà wọn ò jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àwọn kan kí wọ́n ráyè wọ iléeṣẹ́ wọn o bó ṣe jẹ́ ẹ ó máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lájìmúná láàárọ̀ la. ẹ káàbọ̀ padà ẹ̀dọ́kì ìròyìn náà lẹ́sìn ń gbọ́ níkànnì rédíò Sweet 107.1 nílùú Abẹ́òkúta. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Akwa Ibom ti fìdí ìṣẹ̀lẹ̀ kan lélẹ̀ wípé lótìtọ́ àti lódodo ni wọ́n ti ṣe ikú pa olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sylvester Ntefe wọ́n ní ẹni tí ó jẹ́ Sylvester ẹni wọ́n ní lótìtọ́ àti lódodo ni ikú rẹ̀ ti wáyé ní ìjọba ìbílẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oruk Anem ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Akwa Ibom yẹn SP Odiko Megdon ó ní lótìtọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ ó léyìí tó sì bu omi tútù síyàn lọ́kàn lónìí ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ó ṣe fi léde ó ní ìdí tí ó ṣe ṣẹ̀ làwọn ọmọ àti wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá fún igbákejì iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tó wà ní ẹ̀ka àti máa wá ìyanjú àbí ohun tó bá ṣẹ̀ tó jẹ́ orú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láti tètè gbé ìgbésẹ̀ láti wá àwọn ẹni tó ṣekú pa Sylvester àti ohun tó fà á tí wọ́n ṣe ṣekú pa ìròyìn yìí kò dùn mọ́ nínú kọ́lọ́run bá jọ kó má jẹ́ ká rẹ́tẹ̀ ìkú mọ́ ni. ìròyìn eléyìí náà ò mà dùn mọ́ ọ̀yàn nínú o àwọn èèyàn 9 ló ti gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù afẹ́fẹ́ gáàsì eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kano nínú ìṣẹ̀lẹ̀ ìdúgbàmù afẹ́fẹ́ gáàsì tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kano lénìí ọjọ́ ìṣẹ́gun Tuesday àwọn èèyàn 9 ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn báyìí o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìwà àti ìṣe àwọn aráàlú tó jẹ́ kí eléyìí kó di mímọ̀ nígbà tí wọ́n ń kéde dídé ọ̀gá àgbà lẹ́ka ètò pàjáwìrì lórílẹ̀‐èdè síbi ìṣẹ̀lẹ̀ náà ìyẹn Mustapha Habib Ahmed kí Mustapha tó dé sí ibi ìṣẹ̀lẹ̀ yìí ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kano náà ni wọ́n ti kéde wípé àwọn 4 ló ti gbẹ́mìí mì tí wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ yìí pé kì í ṣe ìdúgbàmù àdó olóró ni o ìdúgbàmù ti afẹ́fẹ́ gáàsì ló ṣẹlẹ̀ kì í ṣe ti àdó olóró ní èyí tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ní ìpínlẹ̀ Kano náà
ẹgbẹ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní ọ̀nà Aba sí ní Sàbọ̀ngẹ́rí nípínlẹ̀ Kano ní agolo afẹ́fẹ́ gáàsì kan ló ti déédé dúgbàmù tó sì mú ìṣẹ̀lẹ̀ náà tó fi jẹ́ kí àwọn èèyàn 9 kí wọ́n pàdánù ẹ̀mí wọn o. Ẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bó bá di láàárọ̀ ọ̀la o. kó dùn kó pọ̀ kó pọ̀ ọlọ́run bá tẹ́ rí yẹn nífẹ̀ẹ́ lágbára ọlọ́run bá yóò fún tèmi tiyín kò ní jù bẹ́ẹ̀ lọ lábala ẹ̀dọ̀kí ìròyìn iléeṣẹ́ Street 107.1 FM nílùú Abẹ́òkúta rísí kólówó tó sì lórúkọ tèmi o àjẹ́ ara màlífà àgbọ́ màbí ramá ìròyìn ṣe tán lọ sílẹ̀ ọkọ̀ tó fẹ́ nírọ̀lẹ́ òní ìròyìn ayọ̀ ní tán lẹ́ẹ̀dẹ́ tèmi tiyín o. Má gbàgbé wípé ìnilárí kò sí ẹ̀dá tó mọ̀ ọ̀la bó o ṣe eré ayé ò ní gbàgbé rẹ bó o ṣe lódì kejì ẹ̀wẹ̀ ò ní dẹ́ni gbàgbé rere ló pé ìkà ò pé ẹja àgbélé ayé ṣe rere o. Adéwálé Elégbèdéwálé Kádàrá náà ló ń kí wa wípé ire.